Umar radiyallahu anhu ọ̀gá púpọ̀ síbẹ̀síbẹ̀ al-Imam ibn Abdul Barr ó ní ọ̀rọ̀ rẹ̀ tí Imam Malik mú wá ń bí kìí sẹ̀rí ntọ́ jẹ́rìí lọ́rọ̀ ànábì sallallahu alayhi wa sallam kò sì túmọ̀ sí pé ibn Abdul Barr ọmọ jùmọ̀ Malik lọ ara àṣìṣe míì túnú nítorí pé láwùjọ tí wọn bá ti kà mà kún tẹ́nìkan bá ti bẹ̀rẹ̀ tó bá rà ṣìṣe ẹnìkan wọ́n lọ mọ̀ jùlọ ni kọba má mọ̀ jùlọ ohun àrílẹ̀ fi rẹ̀ ṣé ibn Abdul Barr bó ti ṣe nímọ̀ tóun tí fi wá ń sọ pọ̀rọ̀ tí Imam Malik sọ kò sẹ́rìí ń bẹ̀ tó túmọ̀ sí pọ́ mọ̀ jù Imam Malik lọ́nu rárá torí Imam Malik ìmáàmù lòun láì làágùn wọ́n fẹ́ kẹ́ máa kíyè sọ̀rọ̀ wọn ìmáàmù lòun ìyẹn kó lùmọ̀ ńlá ni láì làágùn àwọn ìmáàmù ibn Abdul Barr ìmáàmù làwọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ogun tẹ́ bá dálẹ̀ tẹ́ bá tún sà tírà mélòó gan ni Imam Malik kọ fún wa tírà yìí náà ni o kò ṣẹlẹ̀ kejì tírà yìí kan ní kò ṣẹlẹ̀ kejì gbogbo tírà mi ìtàn sọ pé Imam Malik kọ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ Al-Mudawwanatul Kubra Imam Malik kọ́ lọ́kọ́ Suhununu kan ní wọ́n ń ṣèbéèrè lọ́dọ̀ Ibn al-Qasim ọjọ́ makéwu Maliku wọ́n ń bi léèrè kí ni àfa sọ nípa nǹkan báyìí kí ló tún wí nípa nǹkan báyìí tẹ́ ẹ bá da Al-Mudawwana tẹ́ ẹ dá kalẹ̀ tẹ́ ẹ bá yọ èyí tí wọ́n ní ọjọ́ ìdáhùn Malik lórí àwọn ìbéèrè tí wọ́n bi Malik ọ̀kọ́ nǹkan kan bẹ́ẹ̀ wo wọ́n kàn sọ pé dáhùn báyìí ó dáhùn báyìí tẹ́ ẹ bá yọ èyí tí wọ́n pè ní dáhùn ti Malik sọ́tọ̀ tẹ́ ẹ wá tún yọ èyí tí Ibn Qasim sọ fúnra rẹ̀ wípé àmẹ́mi o ní tẹ́mi ń sọ ni ẹ̀rí kí wọ́n fẹ́ jẹ́ ọgbọọgba Imam Malik ọ̀kọ́ Mudawwana wọ́n tún lọ kọ tírà kan nípa kínní kankan lẹ́tà ní gbogbo ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ kókó tí Imam Malik kọ ni àwọn kọ Mudawwana àwọn kọ Al-Muwatta gbogbo yẹn sì gbà pé Malik rahimahullah olùmọ̀nlá gidigidi ni nínú Islam yìí kódà ọ̀kan ni nínú al-a'immatul mujtahidin ijtihadan mutlaqa ọ̀kan ni nínú àwọn oníyànjú ní ìyànjú tó ṣe wípé kò ní ààlà nípa ṣẹ̀ríà yìí tírà tó sì kọ́ náà ni irú eléyìí ìdí àkọ́kọ́ nù ó sì tún nídìí kan sí lọ́ba jẹ́ mélòó méjì péré ìmáàmù ni Imam Malik láì làágùn jìnnà àwọn náà làágùn o àmọ́ láì làágùn jìnnà ìmáàmù ni Ibn Abdul Barr àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ogun torí pé nǹkan táwọn ṣe kó tó di pa àgbà wọn ní imam àbà ọ̀pọ̀ wọ́n sì àlàyé Muwatta yìí nínú tírà kan tá à ń pè ní At-Tamhid ó jẹ́ ìdí 24 Muwatta àtẹ̀rí rondo méjì báyìí àwọn ṣàlàyé rẹ̀ nínú ìdí 24 wọ́n pè ní At-Tamhid wọ́n tún wá tún àlàyé mi ṣe níbi tí wọ́n ti yànnàná àwọn òfin fiqh tí ń bẹ nínú Al-Muwatta nínú tírà tá à ń pè ní Al-Istidhkar òun jẹ́ ìdí 30 ara tírà tán kọ́nu àwọn tírà tán tún kọ́ tún pọ̀ so àwọn ń jẹ́ Imam Ibn Abdul Barr lẹ́yìn lílàágùn púpọ̀ so síbẹ̀síbẹ̀ báwọn ṣe gbìyànjú tóun tán ṣe adúrú tí wọ́n ṣeun etí Imam Malik kò ṣerú ẹ̀ táwa sọ pé Ibn Abdul Barr ọmọ ju Imam Malik lọ ní bọ́m̀bẹ̀ ọ̀dà tí Imam Ibn Abdul Barr olùmọ̀lá gidigidi ni ẹ́ táwọn bá ṣe gbogbo adúrú wàhálà àwọn akúrúntù rondórondó yìí nǹkan kápá wa tiẹ̀ fẹ́ kẹ́ wọ́n máa pè wọ́n náà ní imam nínú mà ó ṣe panaba wàhálà àṣefẹ́ kú àwọn ajókòó kalẹ̀ ń wíwí kúwì ó rò pé mánu wàá ṣe panaba wàhálà tó ní mọ̀ pé ilẹ̀ ti sùn kí ni nítorí ọba tún mú jáde ó lè jẹ́ kashkul mo rò pé ẹ mọ̀ kashkul gbogbo àwọn rádaràda tí ò ní ṣe gbé wọn rùn
so ó túmọ̀ sí pé àwọn olùmọ̀ yóò ṣe fojú di àfi ká máa bẹ Allah fún wa pé kó ló wá bá wa kẹ́ wọn kó bá wa ṣe wọ́n lẹ́san olóore lórí iṣẹ́ tí wọ́n ṣe fún Islam àtàwọn mùsùlùmí torí di eléyìí